landlord, landlady, tenant, error kíyèsí ìwà rẹ o bàbá onílé, kíyèsí ọ̀nà rẹ ìyá onílé, òfin ìka òfin bú òfin ẹ̀rù yìí pọ̀ jù, kíyèsí ìwà rẹ o kọjọ́ tó lọ. Láńlẹ́dì onílé, kí ni ìpìlẹ̀ ilé rẹ̀ ò ṣẹlẹ̀ sọ fún ayé, kí ni ìpìlẹ̀. But the house set where me had lived before is 12,500. Àbúlórí burúkú lélẹ́yìí. Òun sanwó rẹ́ǹtì 12,500. Lélẹ̀ ṣí èrè. Wait, not the house I won't collect. Na house you won't collect for this time. O fẹ́ gbalẹ̀ 12,000. Madam, wait, I'm not collecting the whole house. I'm just collecting a room. So because you are collecting a room, yes, you are paying. Bóyá ilé alábẹ̀rẹ̀ wọ̀ gan níbi tó ń gbé tẹ́lẹ̀. Abẹ́lẹ̀ lẹ́ ń san. 100,000. Why will you be paying 100,000 for this house, my brother? You don't even get ties. Please, akúṣẹ̀ lélẹ́yìí. Àbúrò akúṣẹ̀ lélẹ́yìí. No. Wait to go. I just tell them for bend down select. Àbájọlá rẹ̀ gbogbo tó wọ̀ bend down select ni. Ó gbé chain ajá sọ́run ó lóun lo chain. I'm not abusing me, madam. I'm not abusing you. I'm just trying to explain how you look like. You cannot abuse me. I will never take it. An able man doesn't take that. Please, just shut up your dirty mouth. What's wrong with you? Yes! You cannot afford 150,000 naira for rent. Are you telling me I don't brush? Your mouth is smelling. Very stinky. Yes. Madam, you are looking like a shit. See, I'm just trying to be nice. I'm trying to be nice. Mama mi ò gbádùn, mo ṣí èrè gan. Èrè wà lórí mi gan. No. Olóbi àwọn tó ń gba lérò ọ̀rọ̀ alérè. Mo dẹ̀ ń try láti ṣe bí àgbàlagbà tí mo jẹ́, mo ń try láti ṣe láàyè. What's wrong with this one? I don't lose road. Ó ti lose ẹ̀ gidi gan. Na mad woman now, so I won't go. You are mad. Ìyẹ́ ẹ̀ ló máa dì nílé. I will fight you. Wait. I will fight you. It be like this your madam will get crazy for her. I get crazy. I'm just trying to be nice. Mo try láti kí n tẹ̀ gbẹ́wọ̀ níwá wù mí. Kò tẹ̀ wọ́n tẹ̀ rà. A good man. Lọ́wọ́ ló fẹ́ gbalẹ̀ akúṣẹ̀ ẹ̀ rí. Tó tẹ̀ ló fẹ́ gbalẹ̀. A man like me doesn't fight a woman. Are you a man or a woman? You know, woman when they pay for under, man not the fighter. You are not a man, you are a woman. Man not the fighter. Pick up your panda phone. Leave my phone alone. Money day. And you cannot afford 150,000 naira for rent. For where? It's not about the money. Ní ìyànlé o. Tó bá ní ìyànlé ni ò ní dúró kó máa bú èmi àgbàlagbà. I understand Yoruba very well. I'm not a Yoruba boy, but I understand that. If not before to say man not a better woman, I suppose let you know. What will you do? You are old enough to be your mother. So what will you do? Yes. Will you beat your mother? You're crazy. Will you beat your mother? You are calling yourself my mother. Yes, I'm old enough to be your mother. You don't know what to say. Why would I know what to say? The work I'm eating, you are small. You don't even get food package. You don't even get food package. This is something when you do for friends. Kí ló ń ṣe eléyìí lọ́wọ́ òṣì? But your back is flat like this. Eléyìí flat o, kò flat. Kí ni mo ṣe? Ṣọ́ọ̀bù ìsàlẹ̀ mi. If I hold on for you, wọ́n bí lálejì. Ṣé àwọn ọmọ náà sọ̀rọ̀ bí? Ìwọ ló mẹ́yàn wá kó wá nà mí mọ́lẹ̀. Ìwọ ló mẹ́yàn wá kó wá nà mí mọ́lẹ̀. Ẹ fi mí sílẹ̀. Ẹ̀yà abẹ́ fi mí sílẹ̀ pẹ̀lú. Ó rà mọ̀ pé mo níwèrè. Látẹ̀kọ́ ọ̀ṣẹ̀ ní wèrè ni. Ṣé òkè tí ọkọ̀ oṣù ọ̀run wà wẹ̀? Ìwọ́n fi tàwà lálejì. Kò sí wàhálà ẹni àlébù. Ìgbà pọ́símẹ̀ wà lè mí o. Ẹni àlébù ó ti lé tèmi bá ní o. What will you do? Una no get anything. This one a house. This is a house. This is not a house. Generation has a house or have money to build out. You have money for rent. This one went for rent. You cannot afford to pay 160 for rent. My phone go 12,000 káàkiri. My phone Even at my old age, I still richer than you. You call yourself poor young man. Very poor. Wretched person. Àtẹ̀gbọ́dọ̀ gbalẹ̀ sílẹ̀ wọ́n á padà lẹ́gbẹ̀ẹ́ èèyàn ni. Olóṣì. Orílẹ̀-èdè
ó dàbí okùn aṣọ ó ní rádaràdà ọgbẹ́nu bẹ́ẹ̀ tàbí bí gbà wàrà olóṣù rádaràdà kéènì owó olówó. ó lè lẹ́yìn yíbò máa gbà ó lè ní ọ́ ó lè yá gbà lọ́wọ́ wa lọ́wọ́ tó ta bá gbẹ̀ ẹ́ ó lè ní ẹ́. Make I listen for you. Kéènì get quality. Get quality na quantity. Kéènì sọ́yà jẹ́ kàn ẹni ò ṣe na quantity you pay. àgbẹ̀lọ́dọ̀ lè lọ you want quantity you pay. You want the treatment for your house. Mama for house. Olóṣù olórí burúkú olè fẹ́ gbalẹ̀ mọ́ mi lọ́wọ́. Ìdèwà ìdèwà mi ò ojú ọ̀sẹ̀ rẹ̀ ojú ọ̀sẹ̀ mi rẹ̀. Olóṣù ìwọ ló fà ìwọ ló olórí burúkú wálé olówó lọ́wọ́ àkóbẹ̀ olórí burúkú olóṣù tèmi bá mi o. Ẹ̀sìn lélẹ́yìí o gbogbo ará àdúgbò gbogbo ará àdúgbò gbogbo ẹwù bí gbogbo àwọn èèyàn ṣe ń wò mí mo mọ̀ ṣẹ̀sìn ó mọ̀ bú mi ó ní mo gbẹ láyà mo gbẹ lẹ́yìn tí mo gbẹ lẹ́yìn. Olórí burúkú ni bàbá yẹn ṣáà ọ̀dọ̀ ń tàpù kọ́rẹ̀ ó ti ń bu ẹyẹ láyé àṣírí ìlú mo sọ pọ̀tà wọn. Ó wá jọjọ tẹ́ni bọ́ọ̀dì ò sílé ọkọ mi ò sílé ẹni àlèmú ò sílé kọ́rẹ́ẹ̀tì ò sílé ẹ̀sìn rèé ò tó yẹ kí n jẹ́ kọ́ nà bí olórí burúkú kọ́ nà wọ́n ọjà kọ́ nà ṣí èrè orí àdàràdà òṣì ó kàn gàgà òṣì ní kò lówó kò ní kankan ó wá wálé 12,000 olóòórùn ìran rẹ̀ ò kọ́ lérí ibi ní ti fẹ́ ráìsì. àṣẹlẹ̀ làbọ̀ wá bá o. Heights of a landlord, landlady, tenant. Ẹ̀rọra ṣe ọjọ́ kan ìjọba, ọjọ́ kan ìjà, ọjọ́ kan pèlè sí i. Zora na ọ̀la lè ká máa sí landlord, landlady, tenant. Ẹ̀rọra ṣe bó bá ṣe mí máa bá ìjà bó jẹ mí lówó lé àdìjọgbọ́n. Baba landlord, laleka, landlady, tenant. Ẹ̀rọra ṣe àtòrí ìṣàlàyé bó bá fi síwájú àfi sẹ́yìn. Síndayaba. Baba landlord, landlady, tenant. Ẹ̀rọra ṣe. Ẹni ṣe rere kó máa ṣe ṣèkàṣèkà rántí ọjọ́ àti sẹ́yìn Baba landlord, tenant. Ẹ̀rọra ṣe ayálégbé tó sọra ẹ̀ ìjà kùmọ̀ sínú ilé. Pẹ̀lẹ́ o, God bless you. Ok, ń lọ támàṣì àjíá wa lónìí pẹ̀lẹ́ o. Mo wọ bàtà lọ síbẹ̀ yẹn náà kí ni ìtumọ̀ gbogbo eléyìí? This is what I'm saying. Mo ti ń sọ nǹkan kan tí ń ṣẹlẹ̀ nínú ilé ẹnìkan tí ń lo spiritual something fún mi nínú ilé yìí o. Kí ni ìtumọ̀ gbogbo eléyìí? Àbí I don't understand. Okay, right from this place. Mo kọ́kọ́ lo bíi 10 minutes ń bí. Mo pe ọ̀rẹ́ mi. Mo move báyìí. Ó dé bí báyìí, mo dẹ̀ tún yí roundabout, mo lọ bí báyìí. I look here and there. Bàtà wà lẹ́sẹ̀ mi náà, ẹ má sọ mi di wèrè nu léyìí. Àbí kò sẹ́ni kankan. Ẹ dúró. Gbogbo tẹ́nàtì ló ti lọ bí iṣẹ́. Olórí burúkú tó jáde ní nǹkan lájọ wà nílé o. Ṣé kò ti ṣèkà fún báyìí? Wẹ́rẹ́! Olórí burúkú ọjà! Wẹ́rẹ́! Ẹ̀rọra ṣe bó bá ṣe mí máa bá ìjà bó jẹ mí lówó lé àdìjọgbọ́n. Ó rárá. Landlady o. Baba landlord, laleka, landlady, tenant. Ẹ̀rọra ṣe àtòrí ìṣàlàyé bó bá fi síwájú àfi sẹ́yìn. Síndayaba. Baba landlord, landlady, tenant. Ọ̀dọ́ ń ti yìí olórí burúkú bọ́mọ pé wọn náà ló wà lé bọ́mọ pé wọ́n bá sáré sí mi ní ìsìnkú pẹ́pẹ́ ìwọ ọ̀rùn kọ́ bẹ́ẹ̀ ní àwọn onídàá fún ọ ìsọ̀rí burúkú gbogbo ẹgbẹ́.
baba landlord. Gbogbo ẹgbẹ́ ti lọ bí iṣẹ́ ọ̀rọ̀ wèrè olórí búkú ra kí ní àwọn mọ́lẹ̀ ní ọ̀rọ̀ amọ́lẹ̀ ní inú náà pariwo kò ní dá fọ́mọ tó wà lórí ọ̀ kò ní dá fọ́mọ tó wà lórí ọ̀ gbogbo ẹgbẹ́ ti lọ bí iṣẹ́ ìwọ nìkan ní tẹ́nàtì tó kù lẹ́nu bọ́ fẹ́ sọ̀bọ̀ ni. àwọn kí ló ń fẹ́ tà lẹ́yìn jẹ́ àwọn 5 minutes kí ló ṣẹlẹ̀ gbọ́ngàn ṣé mi ò sanwó lé ni kí ni problem máa yìí náà. sàṣìlẹ̀ gbàgbà kí ló dé báyìí. ìwọ àti ẹ̀rẹ́jọ wà pọ̀. ẹ̀sọ́ kí ló jẹ́ òrìrì kí ni problem ẹ̀. kò ní yọ. kò ní yẹ̀wọ̀ náà. kò ní yọ. kò ní jọjọ yín. ẹ̀yin wèrè méjèèjì gbogbo ìjọ ti lọ bí iṣẹ́ wọ́n sórí ọ̀rọ̀ rẹ̀ gùn mí o kí ni sk hook up àbí kí ni wèrè tó lọ ṣe kò jẹ́ kó rẹ̀ jọ mí lójú sọ ti yẹ ẹgbẹ́ yẹn. iṣẹ́ ni iṣẹ́ ń jẹ́. bàbá ní program lórí ẹ̀. sórí wọn bá ṣe tí kíkà bí owó ilé kò ní. ẹ má kàbùkù. èmi má kàbùkù wọn nínú ilé mi. ẹ má kàbùkù. kò sí ẹ̀ tó lè gbà lé ìlọ́wọ́ mi. ilé wo ìtì bá lè fẹ́ nínú ilé mi lè má bá mi fẹ́. gbogbo èèyàn ti lọ bí iṣẹ́ ìwọ wá rùn kankan mọ́lẹ̀ ìlú lọ́sọ̀ọ́. o ti bẹ̀ wọlé tó o bá wọlé tó o bá wọ. kò ní yọ kò ní yọ. èmi ò tẹ̀ ilé tí a fi tọ́mọ ìrì ní owó ẹ̀fì tó dúdú sínú tù funfun jáde tìmùtìmù yín gbàgbédà sínú irú ìyà tí ó jẹ yín lẹ ò tí mọ̀. ó yàtọ̀ kíyèsí ìwà rẹ o bàbá onílé kíyèsí ọ̀nà rẹ ìyá onílé òfin ìka òfin bú òfin ẹ̀rù yìí pọ̀ jù kíyèsí ìwà rẹ o kọjọ́ tó lọ. ó ti jáde o ẹ lọ wo Jígí Alára lórí YouTube. My name is Seun Adeoye, Content Development Manager, Jígí Alára TV. Wọ́n nǹkan pàtàkì kan ni mo mú wá fún wa, nǹkan tó ṣe gbòógì kan ni mo fẹ́ sọ fún wa. Tẹ́ ẹ̀ bá ti jà sẹ́yìn ẹja yín sí ìkànnì Jígí Alára àti pòpọ̀ àti sí àti gbẹ̀kanú kó tí wá jiná báyìí àwọn èèyàn tiẹ̀ ti ń gbádùn ẹ̀ nígboro kí làwọn èèyàn ń gbádùn tí mo ń gbìyànjú àti sọ ìbọn òun náà ni LANDLORD ó ṣẹ̀ṣẹ̀ jáde ní láti àkàtà iléeṣẹ́ Jígí Alára TV àwọn èèyàn ti ń wò ó wọ́n ti ń like wọ́n ti ń subscribe wọ́n ti ń share káàkiri wọ́n ti ń pín àwọn tó ti wo first episode àwọn náà lè ròyìn nǹkan tí mo ń gbìyànjú àti sọ yìí LANDLORD náà ni kò sí bẹ́ẹ̀ ṣe máa wo fíìmù yìí tẹ̀ ní kọ́gbọ́n bí ayálégbé kò sí bẹ́ẹ̀ ṣe máa wo tẹ̀ ní kọ́gbọ́n bí landlord ẹ̀fẹ̀ àwàdà ọgbọ́n ìmọ̀ òye ìlanilọ́yẹ̀ kúnkúnnù LANDLORD yìí máa wá gbà yín yànjú báyìí ẹ̀yin náà ẹ̀ darapọ̀ máwọn èèyàn ẹ̀ fi síbi tí wọ́n kò fi sí kẹ́yìn náà wo LANDLORD yìí ẹ̀ gbádùn ẹ̀ dáadáa ẹ̀ ní regret pẹ̀lú ṣé wọ́n adé lórúkọ tèmi lẹ́ẹ̀kan sí Content Development Manager Jígí Alára TV kàjíà. LANDLORD ó ti jáde o ẹ lọ wo Jígí Alára lórí YouTube. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé fẹ́. Prison 24 TV láyé sọ. Àtúntò àrèdè pàkó yí bàbá màgánà àǹfààní ńlá ló wọlé tọ̀ wá wáyé o. Àǹfààní láti darapọ̀ mọ́ iléeṣẹ́ amóhùnmáwòrán àti rédíò orí ẹ̀rọ ayélujára kan nílẹ̀ yìí. Prison 24 TV Jígí Alára rédíò tó kalẹ̀ ká sílùú Ìbàdàn. Iléeṣẹ́ tẹlifíṣàn tí wọ́n mọ̀ mọ́ àwọn ètò àtàtà lóríṣiríṣi ni. Àǹfààní ńlá rèé o fún gbogbo ẹni tó ní ẹ̀bùn àti ọgbọ́n àtinúdá láti wá fi ẹ̀bùn tiyín náà hàn. Kẹ́yìn náà lè di ìlúmọ̀ọ́ká gbóhùnsáfẹ́fẹ́. Akọ́ṣẹ́mọṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ lédè Yorùbá pọ́nbélé àti Gẹ̀ẹ́sì ni wọ́n ní. Tàbí akọ̀ròyìn àti akàròyìn eré ìdárayá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lédè Yorùbá àtèdè Gẹ̀ẹ́sì. Ayàwòrán cameraman. Aṣàwòrán pọ̀ editor. Onímọ̀ nípa ìwádìí ìtàn documentary researcher. Onímọ̀ nípa ìpolongo ọjà lójú òpó ayélujára. E-marketer àti akọ̀wé secretary. Àǹfààní tún wà fún ẹni tí ò tí ì máa gbóhùnsáfẹ́fẹ́ ya àwòrán so àwòrán pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó gbàgbọ́ wípé o lè kọ́ṣẹ́mọṣẹ́ lórí ẹ̀. Àwọn nọ́mbàs wọ̀nyí ni kẹ́ ẹ pè fẹ́kúnrẹ́rẹ́ àlàyé o 0705 058 0241 àti 09039893895. tàbí kẹ́ WhatsApp nìkan sórí +1347 285 7401. lórí Facebook, Instagram àti Twitter ẹ kàn sí @prism24tv. wá lo ẹ̀bùn tiẹ̀ náà níbi táyé ó ti gbà ọ́ ní Prism 24 TV Jígí Alára rédíò a máa retí yín o. Prism 24 TV Jígí Alára rédíò ní gbogbo àwọn tó dámọ̀ ń gbọ́. Prism 24 TV Jígí Alára rédíò ní gbogbo àwọn tó dámọ̀ ń sọ. Tẹlifíṣàn kan àrà